àṣírí mi tó ti tú o àṣírí mi tó ti tú o ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi bí mo ṣe sọ fún yín wípé gbogbo àṣírí tó bá ti ń tú òun ni màá máa mú wá sí etí gbọ̀nyín a ò ní fi dá yín lágara àṣírí mi ó tún ti tú lórí ọ̀rọ̀ justice for Mohbad àṣírí mi tún ti tú o Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ òun ló tú àṣírí àṣé justice for Mohbad tí a tètè rí láti bí ọdún kan sẹ́yìn àṣé àwọn ọlọ́pàá kan ló wà ń díẹ̀ ọ̀gá ọlọ́pàá ni wọ́n o ọ̀gá ọlọ́pàá ni wọ́n o ṣé wàá rí i pé a ò ní aláàbòbò a ò ní ẹ̀ṣọ́ aláàbòmọ̀ ní Nàìjíríà yìí gbogbo àwọn ìfẹ́ kan tẹ́lẹ̀ náà a ti mọ̀ but kó má kàn dàbí pé bóyá a kàn ń sọ àsọdùn náà ni ṣé wàá rí ọ̀rọ̀ Mohbad yìí ó wá tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí gan-an ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó wá fi jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin ọmọ Nàìjà kò sí ẹ̀ṣọ́ aláàbò fún yín o kò sí ẹ̀ṣọ́ aláàbò fún wa o gbogbo àwọn ọmọ Nàìjà ẹ má jẹ́ kí n yọra mi kúrò gbogbo wa ni kò sí ààbò tó péye fún wa mọ́ kò sí ẹ̀ṣọ́ aláàbò àwọn tá à ń rò tá à ń fojú wò pé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ tẹ́nìkan bá tiẹ̀ fẹ́ yàn wá jẹ tẹ́nìkan bá tiẹ̀ fẹ́ ráìdì wa tá a bá ti ké pè wọ́n wọ́n á gbà wálẹ̀ wọ́n á dáàbò bò wá àwọn gangan tó wà ní ọ̀bàyéjẹ́ àwọn gangan tó wà ní àwọn gangan tó Ọlọ́run mi ò mọ bí mo ṣe lè sọ̀rọ̀ ọlọ́pàá Nàìjíríà mọ́ báyìí Ọlọ́run ó ti wá fi hàn wá gedegbe báyìí pé kò tiẹ̀ wá sí òfin ní Nàìjà mọ́ kò sí òfin kò sí ẹ̀ṣọ́ aláàbò oníkálukú kàn ń ṣe títí ẹni ó dàbẹ́ ní pé ìwọ tó bá lówó tó bá mọ̀yàn ìwọ ló lè gbé Nàìjà yẹn sìn bọ̀ tó bá ti lówó tó dẹ̀ mọ̀yàn ò lè gbé Nàìjà yẹn o Ọlọ́run ò lè gbé Nàìjà yẹn kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ni pé Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ òun ló dárúkọ àwọn tó wà nídìí justice for Mohbad tí wọn ò jẹ́ ká rí justice for Mohbad ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ ó mention wọn in fact mo fẹ́ rántí orúkọ ẹni yẹn Mr. Idowu Omohua former CP Lagos State Mr. Idowu Omohua former CP Lagos State wọ́n ní gbogbo ẹ̀rí tí wọ́n fún wọn gbogbo ẹ̀ under carpet ni wọ́n dà sí gbogbo ẹ̀rí tí wọ́n fún wọn under carpet ni wọ́n dà sí àwọn méjì ni wọ́n pè o kò ń ṣe Mr. Idowu nìkan o kì í ṣe Mr. Idowu Omohua nìkan o wọ́n tún ní Mr. mo fẹ́ rántí orúkọ ẹnì kejì Mr. Muiwa present PRO Mr. Muiwa present PRO Mr. Muiwa Adéjọbí present PRO ọ̀nà wà lára wọn tí wọn ò jẹ́ kí justice for Mohbad kó wáyé torí mi ò fẹ́ ṣe orúkọ yẹn gbé síra wọn ni o Mr. Muiwa Adéjọbí present PRO ọ̀nà wà níbẹ̀ àwọn méjèèjì yẹn ọ̀nà wọn ni wọ́n di justice for Mohbad mú ọ̀nà wọn ni wọ́n dì mú wọ́n tún wá mention ọba wọ́n ní ọba ò sí nínú ẹni tó di justice for Mohbad mú wọ́n lọ́ba ò sí ńbẹ̀ bó tiẹ̀ ti lè jẹ́ wípé àwọn kan ò gbàgbọ́ èmi fún ara mi gan mi ò gbàgbọ́ wọ́n ní ọba ò sí nínú àwọn tó di justice for Mohbad mú wọ́n tún wá dárúkọ Naira Marley wọ́n ní Naira Marley náà pé ẹnu ń kùn pé but ó nídìí kó jáde síta Naira Marley
wọ́n ló nídìí kó jáde síta kó wá sọ nǹkan tó mọ̀ nípa Mohbad. ṣẹ́rí lórí ìtọ́ba yẹn náà mi ò tiẹ̀ gbà yẹn gbọ́ná but all well and good ìgbà míì ibi tẹ́yẹ̀ máa ń fojú sí ńgbà míì ọ̀nà lè má gbàbẹ̀ but Naira Marley gbogbo ala mọ̀ pé Mohbad ń bẹ ṣiṣẹ́ bóyá o mọ̀ ń pa ẹ̀ but Dr. Kẹ́mi Onílọ̀yọ̀ ní ó yẹ kó o jáde báyìí kó wá declare rẹ̀ kí ajere ọ̀rọ̀ yìí kó máa ṣí mọ́ ẹ lórí. ẹni olùfẹ́ mi ṣe ti rí àwọn tó sọ pé wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí àwọn ọ̀gá ọlọ́pàá méjèèjì ó ga o nílùú tá a dẹ̀ sọ pé ó lófin tá a lọ́ba tá a níjòyè tá a ní gọ́fúnà tá a ní president tá a dẹ̀ sọ pé òfin wà àwọn ọlọ́pàá méjèèjì àwọn náà sọ pé wọ́n di justice for Mohbad mú láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ṣe ojú ayé àwọn náà ń sọ náà pé ta ló wà nídìí orò tó rò fi ń ké ta ni ìròmí tó ń jó lórí omi tó nílùú ẹ̀ wà nísàlẹ̀ omi. ṣe ti rí torí ó máa ń bá fún mi pé irú ọmọ ohun mi yẹn kó bá jẹ́ pé irú ẹ̀ ló máa da gbogbo Nàìjíríà láàmú gbogbo ọmọ Yorùbá láàmú gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad ni wọ́n máa dà wọ́n láàmú. àṣà àwọn tó wà lẹ́yìn ẹ̀ nìyẹn. ṣe ti rí o àṣírí ti tú o àwọn tó wà lẹ́yìn ẹ̀ nìyẹn o àwọn tó wà lẹ́yìn ìròmí Wùnmí tó ń jó àwọn nìyẹn o. mo dẹ̀ mọ̀ wípé kò ní jẹ́ àwọn yẹn nìkan ó máa ní àwọn bàbá àṣàlẹ̀ kan náà tó sì wà behind ọ̀rọ̀ yìí. gẹ́gẹ́ bí mo sọ fún yín olólùfẹ́ mi pé àṣírí máa tú títí a máa gba justice fún Mohbad òun làṣírí máa tú o títí a fi máa gba justice fún Mohbad òun ni àṣírí máa tú Ọlọ́run òun làṣírí máa tú títí a fi máa gba justice fún Mohbad àṣírí máa tú ni. ó ga o ó ga o ó ga o ó ga o. ṣe ẹ sá ti gbọ́ orúkọ àwọn ọlọ́pàá yẹn ṣá Mr. Idowu Omohua former CP Lagos State àwọn náà wà ń díẹ̀ o gbogbo ẹ̀rí tán fún wọn pátápátá Mr. Idowu Omohua àti Mr. Muiwa Adejobi former PRO àwọn ṣe ẹ ti gbọ́ orúkọ wọn Mr. Muiwa Adejobi Mr. Idowu Omohua àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí nìyẹn. wọ́n ní gbogbo ẹ̀rí tí wọ́n fún wọn. mo dẹ̀ rántí gbà yẹn náà pé Dr. Kẹ́mi Olúnlọ́yọ̀ ó sọ pé òun ti sẹ́ndì àwọn ẹ̀rí tó lè fi get justice for Mohbad sí Lagos State sí ọ̀gá ọlọ́pàá IG ẹ̀rí alọ́lá kan gbọ́ àgbọ̀ nkankan alọ́lá gbọ́ àgbábọ̀ Ọlọ́run akàngbá lọ ní àgbábọ̀ wọ́n kàn tẹ evidence yẹn wọ́n dẹ̀ tẹ́rì àwọn evidences yẹn wọ́n dẹ̀ tẹ́rì nígbà tó ti gbowó fún wọn ṣe ti rí i pé àníjọba ń lu yẹn mọ́ báyìí a dẹ̀ ń bẹ bàbá wa gọ́fúnà Sanwó-Olú à ń bẹ̀ wọ́n kọ́ bá wa rí sọ̀rọ̀ yìí kó tó di wípé àwọn youth wọ́n máa take justice lọ́wọ́ ara wọn a dẹ̀ ń bẹ̀ wọ́n kọ́ náà má dẹ̀ gbàgbé pé àwọn náà ti sọ̀rọ̀ tó yẹ pé àwọn ọmọ Nàìjà wọ́n ti dìmú lórí ọ̀rọ̀ ìgbà tí wọ́n interview wọn tí gọ́vùnà wa sọ wípé ṣé Mohbad nìkan ló máa kọ́kọ́ jáde láyé ni ọ̀rọ̀ yẹn tọ́ṣì àwọn èèyàn gan o ọ̀rọ̀ yẹn tí wọ́n fẹ́ jẹ́ kí wọ́n máa wò ó sì pé bóyá gọ́vùnà náà bóyá wọ́n ń lọ́wọ́ nínú ẹ̀ èmi dẹ̀ mọ̀ pé gọ́vùnà lè lọ́wọ́ nínú nǹkan dọ̀tí bẹ̀ yẹn no gọ́vùnà wa ti ju gbogbo yẹn lọ gọ́vùnà lè lọ́wọ́ nínú nǹkan dọ̀tí bẹ̀ yẹn mo mọ̀ bẹ́ẹ̀ but tó bẹ́ẹ̀ jò bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé justice máa wáyé ẹ̀ lọ́nù fẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV mo mọ̀ pé justice for Mohbad a máa gbà mo mọ̀ pé a máa gbà ẹ lólùfẹ́ mi ẹ ṣe gan àṣírí tó tún tú òmùmú wá fún yín yẹn o àṣírí tó tún tú òmùmú wá fún yín yẹn àwọn ọlọ́pàá tó wà behind justice for Mohbad tí wọn ò fẹ́ jẹ́ kó wáyé àṣírí wọn lẹ ti gbọ́ yẹn o ẹ ṣe gan mo tún padà bọ̀ ẹ ṣe gan God bless you.